غفرانك ربنا غفرانك ربنا الحمد لله العاصي رضوان الله القدم أنا الله أكبر الله أكبر بطلب الله أحام الحمد لله الذي أعطاه الله كل شيء وقلل أطاع الله بالتواضع والتأدب والتضرع ورفع كف الدعاء إلى الله في كل وقت وعيد ولأجل ذلك جعل شعارنا الأدب فوق العلم. أبدا ساعة إرادة الله أن نجتمع أن نجمع وأن نتجمع وراء نجل الشيخ صاحب الأنوار المتنوعة ذو نورين، نور لشيخ اللبيب تاج الأدب ونور الكمالي الإلهي الرباني، ولكن مع ذلك نحن قوم إذا أعطانا الله كل شيء لا نفخر، والفخر ألا تتفاخر. الفخر الحقيقي الجوهري اللؤلؤي الذهبي هو ألا تفخر بما شيخي ومربي ومرشدي. باباني كبيري ويا إجاد بيري أفا وكوكا القرآن فوا أبا بالوني ẹni sùúrù gbogbo nǹkan ló ní ìpìlẹ̀, gbogbo nǹkan ló tẹ̀ tata àwọn ìjọ ti pilẹ̀ rí.
òsibí kan lọ rí bí mẹ́tẹ̀ẹ̀ta ti fi yàwé yìí. bẹ́ẹ̀ lọ máa ń kó dáadáa ẹ̀ ní mọ mẹ́wàá mẹ́ta tẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀ nígbà bá wà lálẹ́ rẹ̀ lọ́gbẹ̀ lọ. látàkà fún dáná alóòfin yìí kún bàbá wa alájí àgbà látẹnu oní bàbá wa oníwàásí àgbáyé ni wọ́n fi fi kúkú wà lọ́wọ́ yá sí mú ká. ẹlẹ́ẹ̀kejì látàkàrà ìtẹ̀lẹ́tẹ̀lẹ́ látàkàrà fún dáná wà látàkàrà bàbá wa ní ti àwọn ọmọ mi. àyífàtò àwọn àyífàwò ọmọ ọmọ ìlú òsìkò gbéyàwó. ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ dáhùnlá. ọ̀làjì àgbàdo ti kú. ọ̀sẹ̀ ìdókòwò ìkẹta yàrá ìdókòwò ìkẹta ní wípé wọ́n náà fún àwọn tí wọ́n kí àlùkò àdé fún wa. ó pa àwọn wíwìrì ẹ̀kún rí tì báwo tí bàbá ti ṣe lónìí ìbẹ̀rù ọlọ́wọ́ ti fi ṣe. ó pa àwọn ajá náà sí bàbá níbẹ̀ kọ́. ṣùgbọ́n ẹni mú orí tán. ṣéèkù wa Muhammad Musa falyatafaddal mashkuran minna ma'juran min Allah. السلام عليكم ورحمة الله وبركاته. اسمي محمد موسى. أنا طالب من مدرسة الزمرة الأدبية الكمالية. نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم. ẹgbẹ́ lọ tó ilé ẹ̀kọ́. a lè ti síwájú a lè ti sẹ́yìn pàtó àṣẹ ìnáwó. àìrántí ni ọ̀dà èyí ti gbàgbé pé wájú àlàjì àgbà wájú bàbí wọn wà núrù àlẹ́bíbí wà núrù kàmáàlì ana astamidu min nurayn núrù àlẹ́bíbí àlàálẹ́mì wà núrù kàmáàlì alimaridiyya àná. bàbá wọn àlàjì àgbà ọ̀rọ̀ bàbá la fẹ́ gbọ́ báyìí láti ẹnu wọn hayyakumullah. صلى الله عليه وسلم.
Ọlọ́run bá ṣe ń ṣe èèyàn gẹ̀ẹ́dì. Bàbá wa Alhaji àgbà tòní Al-Khalifatu Al-Awwalu Al-Khalifatu Al-Thani Al-Khalifatu Al-Thalithu Al-Khalifatu Ar-Rabi'u. Wọ́n la wá sọ lọ́dọ̀ Ọlọ́hun nípa Ṣaitani ẹni ẹ̀kọ́ ẹni gbé. Wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú gbólóhùn Ọlọ́hun tí a ń pè ní Bismillahir Rahmanir Rahim. بكل فرح وسرور يسرني أن أرحب بكم في هذا التجمع بجمعية الأنصار الإسلامية تحت رعاية مؤسسها ومديرها العام لجميع مؤسساتها التعليمية سماحة الشيخ محمد كمال الدين حبيب الله Bàbá wa Alhaji àgbà tòní wọ́n ní pẹ̀lú gbogbo ohun tó ń jẹ́ ìdùnnú ìyọ́nú làwọn bẹ̀rẹ̀ gbólóhùn àwọn báyìí pé àwọn kí gbogbo àwọn jàmáà tí wọ́n jẹ́ àlejò wa ní Ansarul Islam àwọn kí wọn sí ìpàdé tó ṣe pé tá a bá wo ìpàdé náà látòkè láàrin níparí ẹ̀sìn ló pa gbogbo ẹ̀. Àwọn kí gbogbo jàmáà yìí sí ọ̀dọ̀ bàbá wa Alhaji àgbà tó ṣe pé gbogbo ìjókòó wa yìí lábẹ́ àlùbáríkà lábẹ́ dúdùn àti wàhálà nípa ẹ̀sìn bàbá wa Alhaji àgbà al-Mufti al-Awwal li Madinati Ilori wa dawa'iha bàbá wa Fadilatu Sheikh Muhammad Kamaluddin Habibullah Musa al-Adabi. حضرة الإمام الجليل اسمحوا لي أن أهنئكم على تواليكم هذا المنصب وأدعو الله أن يوفقكم ويسدد خطاكم في أداء مهامكم وأسأل الله أن يمن عليكم بالصحة والعافية وطول العمر والرخاء. Bàbá wa Alhaji àgbà wọn làwọn lo àsìkò yìí láti gba yọ̀ǹda lọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà. Ẹja ń bẹ̀rẹ̀ kan sí i. A tún bẹ̀rẹ̀ kan sí i. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ẹ̀kọ́ lánàá ni bàbá náà wọn tọrọ yọ̀ǹda lọ́dọ̀ bàbá ìmáàmù àgbà tó ní bàbá wa ẹ̀mí gúngún àtàláfíà ara ọlọ́mọ́sà bá wa ṣokú ẹ̀ fún yín. وأخيرا لا يفوتني أن أقدم جميع شكري وعميق تقديري إلى سمو الأمير خليفة الشيخ عادل. Bàbá wa Khalifa wọ́n ní àsìkò yìí bákan náà àwọn fẹ́ fi àsìkò yìí láti dúpẹ́ fún bàbá ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀. Bàbá wa tó ṣe pé àwọn náà ni Khalifa àfàgbà Sheikh Alimi. Bàbá la dúpẹ́ fún wa fún yín tí wọ́n ṣe fún wa nílọrin tá a lè gbàgbé wọ́n yan ìmáàmù tó kájú ẹ̀ tálùbáríkà kún gbogbo ara ẹ̀ wọ́n yan fún wa nílọrin. Bàbá ní ìparí. نرفع خطبة رفع إلى المولى جل وعلا أن يجعل هذا. Bàbá ní àsìkò yìí á tẹ́wọ́ wa sọ́dọ̀ Ọlọ́hun ọba tí máa gbàdúrà. Ìpéjọ wa tí Ọlọ́run ní àpéjọ nírọ̀lẹ́ yìí tó jẹ́ ìpéjọ ti àlùbáríkà àti ìdùnnú ti ẹ̀sìn yìí. Ọba tó ṣe ìkójọ náà ìjókòó alálùbáríkà dákun Ọlọ́run mọ́jà àlùbáríkà òkun ìjókòó náà láéláé. ولا تجعل فينا ولا معنا شقيا. Bá a ti jókòó yìí láàrin wa ní àbíyàn tó wá gbogbo ẹni tí ń jẹ́ lérí ibú èèyàn dákun ọlọ́mọdé ó sí láàrin wa bá a ti jókòó yìí.
kọ́dà bọ́jọ́ wọn láyé tó fi wá wọ àríwá wa níbi tá a jòkó yìí. ولا مفرودا من رحمته. gbogbo ẹni tí wọn Ọlọ́run ti yọ kó nú àánú rẹ tí ọ̀sán àánú Ọlọ́run lára ẹ̀dá pọ̀ lọ́mọdé ó sí láàrin wa bá ti jòkó yìí mọ́jọ́ wọn láyé wọ àríwá abẹ́lẹ́ yọ̀ọ́ra ìjòkó ń bẹ̀. إنه ولي ذلك. ọba tí bàbá ń pè yí òun náà lọ́ba tó lágbára láti lè ṣe ogun tá à ń wí ọlọ́mọ́sà ṣe bẹ́ẹ̀. والقادر عليه. kò sẹ́ni tó lè gba tá à ń wí yìí kò sẹ́ni tó lágbára àti gba àdúrà yìí tó yàtọ̀ sọ́lọ́hun tí bàbá ń pè yí. وإنه نعم المولى ونعم النصير. máa ń dà lọ Ọlọ́run náà ọba tó ṣe pé bí ìrànlọ́wọ́ ẹ̀ bá ti dé sọ́bẹ̀ yàn kò sẹ́nìkan tó lè mú ìrànlọ́wọ́ náà kú kò sẹ́nìkan láyé tó lè ṣe ìdẹ̀kùn fún yàn tí ì bá ṣe Ọlọ́run tá a wí yìí. ولا حول ولا قوة إلا بالله العلي. ànígbàgbọ́ pé kò ságbára kánbì kan kò sí ètè kánbì kan àti gbogbo tí ń jágbára tètè kò sí mi kan kan ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà. السلام عليكم ورحمة الله. bàbá làwọn kí gbogbo jama pé ìkí Ọlọ́run àlùbáríkà Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú gbogbo wa. Àmín. Àmín. bàbá wa Alhaji àgbà ọ̀rọ̀ wọn la ti gbọ́ kọ́rọ̀ sì ti wò ó dáa tó ẹni ọba sọ la béèrè nígbà tá a tún wá gbọ́ lédè Yorùbá Grand Kadi àgbà fún gbogbo Kwara State ọmọ Alhaji àgbà àwọn ni wọ́n tún fún wa. Barakatuh. Assalamu alaikum. رؤية لسان الشيخ الفلاني في تهنئة الإمام الفلاني بشير صار العلماء إماما أطال الله عمرك يا بشير أطال الله عمرك يا بشير بشير صار للعلماء إماما أطال الله عمرك يا بشير بشير صار للعلماء إماما àfáà Lisanu Sheikh wọ́n ní bàbá wa ìmáàmù àgbà. ẹ̀kọ́ wájú wa tí wọ́n jòkó ti bàbá yìí ẹni tí bàbá mà tẹ́lẹ̀ kọ́ mọ̀ wọ́n ti di ìmáàmù fún gbogbo tí ń jà áfà nínú ilẹ̀ yìí àti gbogbo agbègbè rẹ̀. أطال الله عمرك يا بشير abẹ́rẹ́ ń fún yín pẹ̀lú ìjòkó àwọn ẹ̀dá ayé ọlọ́run tí ń bẹ ń jòkó yìí àtàyè tá a wà yìí ọlọ́run ọba tó lẹ̀ ní gúngùn lọ́dọ̀ ọlọ́run bá tọrọ ẹ̀ fún yín ọlọ́run bá bàbá ṣe é fún yín kẹ́mi yóò gùn kó pẹ́ kó sì tọ́. فكن رجلا صبورا يا إمام حليما زاهدا يا من يدير ọ̀rọ̀ lọ́dọ̀ ẹnu bàbá wa Alhaji àgbà sí bàbá ìmáàmù àgbà ni pé àtúnṣe fún yín báyìí kọ́ni táwọn àgbàlagbà ti sunmi tẹ́lẹ̀ ẹ ti dẹ́kun àgbà ẹ dẹ́kun ńláńlá ọlọ́run sì ní jẹ́ wálẹ̀. onísùúrù ní tẹ́lẹ̀ bàbá ni ẹ kún fún sùúrù kẹ́ tó tó ń sùúrù kó tó pọ̀ sí i. ẹ̀yin ni máàmù gbogbo wa ẹ jẹ́ haliman aláfaradà. bàbá ń sọ fún wa pé ìyàtọ̀ ń bẹ láàrin sùúrù àti faradà o. ǹjẹ́ ti wá mọ̀ ìyàtọ̀ náà àtẹnu Alhaji àgbà ni. onísùúrù ó tì í ní ẹ bá ti ń tì í bọ́bá ilé tí kan ní yóò sì yí padà sí rẹ̀. àmọ́ ní faradà bẹ́ẹ̀ bá ti tì í bọ́bá ilé ìdírí yóò tó máa pẹ́ kiri. wọ́n ní méjèèjì ọ̀dọ̀ wọ̀nyí ẹni sùúrù náà lẹ́ẹ̀fi lo àyíká ẹni faradà gbogbo nígbà bá rí kẹlẹ́ rí ọlọ́mọkùnrin o. ومات بشيرنا الهبر الفلاني إمام غير منلسن صبور ẹni tí ọ̀rẹ́ ìráyé sá ò sí ní pé kéèyàn wọ́n lò tí ó ń lò láyé nígbà wọn kẹ́kẹ́ ẹsẹ̀ láyé náà ní pé gbogbo ń tẹ̀ ní lóore títí ń wọlé tí ó sì máa wọlé nì
ìyá yẹn sábẹ̀ náà ní pé kẹ́ ẹ má rí sí nǹkan kan kẹ́ ẹ wò bíntín kẹ́ ẹ lè débi àwọn àgbàlagbà dé lánàá kọ́nà jẹ́ sọ́kalẹ̀ dáadáa. bàbá wa tọ́jú àyíyàn òkú yìí bàbá wa wọ́n gbàgbọ́ fún bàbá wa tí wọ́n lọ bàbá wa Bashir lánàá wọ́n ti kú tí wọ́n jẹ́ àjẹ́ àìmọ̀ Al-Fulani wọ́n wà láàrin wa wọ́n lo àárín wa wọ́n ti kú wọ́n ti lọ àlè rí wọn mọ́ ti jáde kìyàmá. bàbá ìmáàmù náà ní dẹ́gbà òun ni kìnìún èèyàn níbi wọn bá jòkó sí kìnìún ló jòkó síbẹ̀ níbi wọn bá jòkó sí ẹkùn ló jòkó síbẹ̀ àánú ọlọ́run tó lọ́n fi ṣe wọ́n bí àlọ́wọ́ sẹ̀yìn náà bẹ́ẹ̀. وجاء بشيرنا العلم الفلاني أدام الله دولته شكور أدام الله دولته شكور. Imam Bashiru lọ àṣẹ mọ́mọ́ ọ̀lọ́ Bashiru tó dé padà. Bàbá Imam Bashiru dé lẹ́yìn bàbá Bashiru tí wọ́n lọ. Bàbá tí wọ́n dé yìí ìlú máa ká ni wọ́n o. Al-Fulani. Abẹ́rẹ́ ń fún yín pẹ̀lú àlùbáríkà èyí. Ààyè yín ni ọlọ́njọ́ máa bẹ̀ lọ pé. Ọlọ́run tí ọ̀pọ̀ àyè àwọn tẹ́yìn náà jara wọn jáde tẹ́yìn náà fi rí dẹ̀gùn. Ọlọ́mọdé ó pé lórí ti yín náà. Ọlọ́run wa Muhammad. Bàbá ní akéyìn púpọ̀ ọlọ́pọ̀sàjẹ́ dúpẹ́ o. Bàbá wa Alhaji àgbà wọ́n ní kí a tún pe àfa wa Sheikh Ishaq Akaje bismillah kí àwọn àfa wa Sheikh wa Usman ojú ẹkún kí wọ́n sì máa tẹ̀lé wọn bí dókítọ̀rù wa ayára bí wọ́n ṣe tú káwọn náà tú Sheikh wa Usman ojú ẹkún. Bàbá wa Alhaji àgbà wọ́n ní ká kí ìmáàmù àgbà kú jókòó fún gbogbo Ìlọrin àti agbègbè rẹ̀. Wọ́n ní ká kí àwọn bàbá wa Mufti Diyar Al-Miskinu Billah. Àjàdí ó wà. Bàbá wa Alhaji àgbà wọ́n ní kí n sọ fún bàbá Mufti pé tẹ̀síìrì táwọn tún fún wa lè kéwú pé mìsìkínù ẹsẹ̀ni tí ò lówó. Ẹni wọ́n bá tún mìsìkínù sẹ́ni tí ò lówó kò mọ kéwú. Torí pé Kùránì sọ̀rọ̀ àpé mìsìkínù ẹsẹ̀ni tí ò lówó. Ó ní fa amọ́ safinatu fakanat li masakin. Mọ́tò làwọn èèyàn lù. Àǹtìkì tó bá dọ́wọ́ yẹn dé àbí rọkọ̀ ojú omi sọ́lọ́ fi rà. Ẹ̀tọ́ bá sì ní bẹ́ẹ̀ kọ́ ẹni ọ̀mọ kéwú. Èmi ọmọ Alhaji àgbà mo wí bẹ́ẹ̀. Bàbá àwọn Alhaji àgbà ni a kì í. Bàbá àwọn Alhaji àgbà wọ́n ní ká kó lóye púpọ̀. Mo lóye púpọ̀. Ẹ̀fún wa ní sáà máa wí lórí afẹ́fẹ́. Al-Imam al-Watani wa khatibuhu. Al-Imam al-Watani ẹ má pè é khatibu ha òkè wà lẹ́yìn àgbà ní ké o. Al-Imam al-Watani wa khatibuhu لأن الوطن مذكر والضمير لا بد أن يكون مذكرا. المؤسس والمدير رئيس مؤسسة الشيخ عالمي للسلم والتنمية وأنا مرشد المؤسسة. مندوب النيجيري بدولة قطر دوحة بعاصمة قطر دوحة هو مندوب النيجيري للاتحاد العالمي لعلماء المسلمين بدولة قطر وهو أول شيخ سندة العلم
والعلماء إمارة إلورية عالمية عالمية. الشيخ الدكتور عبد القادر الجمعة السلمان. Ọlọ́run bá ṣoore bára wájú kéwé èèyàn ọmọ bínú. Ọlọ́run bá ṣoore fẹ́rú ẹ̀yìn kára wájú ọmọ bínú wọn kàn ló máa lánàá. Ṣé màá bá àti òbínú ẹgbàá súná látàrí lónìí? Khalifa oníkìjì bá ní. Àbá kí ni mo pè wọ́n? Tí ò bínú àbúrò ẹ̀. Tí ò bínú ẹbí ẹ̀. Ẹ̀yà ń jọ ń gbádùn lọ. Ọlọ́run níyà yín. ويرى اختيارا منهم أخيار. gbogbo àwa jàmáà ká sọ pé Allahu Akbar, ká ní Allahu Akbar, ká ní Allahu Akbar lẹ́ẹ̀kan sí i. Àáfà ń sọ fún wa pé títóbi Ọlọ́run sẹ́ni kọ́ yẹ ká gbọ́ lọ́n tóbi. Ọba tó mọ̀ ẹ̀dá ju ẹ̀dá lọ. Tọ́wọ́ ajẹ́ pé ńgbà tí ó yàn òun ní máa yàn nǹkan ẹ wo ń tọ́lọ́wọ́n bá yàn fún wa. Nǹkan tọ́lọ́wọ́n bá yàn fún wa yìí góòlì ni àlúùlù ni eléyìí lálùbáríkà púpọ̀. Ẹ sọ pé Allahu Akbar jama. من في الخليفة مصطفى ترحيبكم فأوحانه فالنثر والأشعار. Níjókòó rọ̀lẹ́ yìí tá a gba bàbá wa ìmáàmù àgbà ìmáàmù tuntun lálejò láàyè bàbá wa Alhaji àgbà yóò dáa fún ọ bó ṣe wí lẹ́ẹ̀kan sí. Ẹjọ́ pé méjì ọkọ̀ ẹ̀ka gbogbo mẹ́ta. Bàbá wa Alhaji àgbà wọ́n wá ń gbà yín lálejò ẹkún wọn lójú púpọ̀. Níbi Ọlọ́run ọba tó gbé kínní yìí sí bàbá ni ẹ máa kú eríire o, eríire náà ò ní burú láéláé. Wọ́n ní ẹ máa wọlé sáàyè náà ẹ sì máa rọra ahlan wa sahlan wa marhaban bikum. ذهب البشير وجاء بعد بشيرنا بشرى تلا بشرى فضاء أسرار. Ẹ̀yin jàmáà àṣẹ Islam ẹ wo sí Ọlọ́run. Bàṣírù kan lọ Bàṣírù kan dé eríire kan lọ eríire ńláńlá tó wá dé. Sẹ́ẹ̀rí bí àwọn ará Ìlọrin a kú eríire púpọ̀. Sẹ́ẹ̀rí pé ìròyìn tó dáa ní àṣẹ Islam mú fún wa nírọ̀lẹ́ yìí. Oríire náà wọ́n ní kò ní dorí ibú láíláí. Bákan ọ̀la ṣáájú ẹ̀dá. وهداية الله العظيم وعونه لخطاكم وبها ترى الآثار. Dr. Ibrahim Ayára tá a bá wò ó ntọ́mọ́ bàbá wa Alhaji àgbà ńlá òun náà ni pé Ọlọ́run á sàmànẹ́ ẹ̀ ní ṣìṣe láíláí. Bàbá wa Alhaji àgbà ní ká sọ fún yín pé ìtọ́sọ́nà Ọlọ́run tí máa bẹ pẹ̀lú àwọn ẹ̀dá àwọn ẹrú àwọn àyànfẹ́ kò ní padà lẹ́yìn yín láíláí. Salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam. Sheikh wa Ishaq Akade àti Sheikh wa Uthman ojú ẹkún olóyè púpọ̀. Mọ́gàjí ojú ẹkún Dáúdù Alápá. أجل الكرام جزاؤهم يا مرحبا. هذا بشير عالم بشريعتي وجماله في حسن صمت مرحبا. عرض الكمال تؤنهنك بالهنا بك يا بشير إلى القيادة مرحبا. هو أزهري منبع العرفان للدنيا بنورك نهتدي يا مرحبا.
وهداك ربك للصواب على الإمامة دائما وحماك ربك مرحبا. bàbá wa Alhaji Àgbà أدام الله خياته. Fadilatu Sheikh tí mo dá orúkọ wọn pẹ̀lú àpọ́nlé àti ìbùkún ẹnu àti ìbùkún nínú ẹ̀mí, Fadilatu Sheikh Mustapha Muhammad Kamaluddin Habibullah Al-Adabi. أدام الله حياته. wọ́n ní ká kí bàbá wa Ìmáàmù Àgbà Fúlàní tòní ní ìlú Ìlọrin àti gbogbo agbègbè شيخ. pípẹ́ káàbọ̀ o. ẹni tá a bá gbà fún tẹ́yẹ́yẹ́ là máa fi ọ́ káàbọ̀, ẹni a bá tẹ́jú lẹ̀ fún àgbà fún tẹ́yẹ́yẹ́ ni o. gbólóhùn ahlan wa sahlan wa marhaban bikum lọ́dọ̀ Lárúbáwá, atẹ́jú fún atẹ́ ọkàn fún ọ, àgbà fún ọ ní jẹ́bẹ̀. hādhā bashīrun, eléyìí gẹ́gẹ́ ní Bashiru o. Bashiru lánàá, Bashiru lónìí, ọlọ́run wa kán lọ sí Bashiru tòní, ālimun bi shari'ati. gbogbo máa ṣẹ̀rí àmì lọ́dọ̀ wọn, ọba Ìmáàmù Àgbà tòní. wọ́n jẹ́ máa ń bu fi husni samti marhaba. kìíní kan pẹ̀lú mi ń dún ní mo pariwo bọ́ ọba ní tí wọ́n máa ṣàtòní tí wọ́n dákẹ́ jẹ́jẹ́ ìmọ̀ ló dákẹ́ wọn o. ẹwà wọn ní ìdákẹ́jẹ́ wọn, ìdákẹ́jẹ́ wọn ní ìmọ̀ wọn. báyìí Abdul Kamal tó anni hanna kadilhana, ilẹ̀ bàbá wa Alhaji Àgbà tá a wà yìí ń kí bàbá wa Ìmáàmù Àgbà nílọrin lónìí ìpè ẹ máa wọlé ẹ máa rọra, ẹ máa wọlé ẹ máa rọra bika ya Bashiru ila al-qiyadati marhaba. eré àpèrè àwọn àgbàlagbà, ààyè tọ́lọ̀ ń fi yín sí yìí, àtẹ̀lé yín débẹ̀ pẹ̀lú káàkiri pé ẹ káàbọ̀ ọlọ́mọsàjẹfẹ̀ nígbà tàlàfíà lò ó. bàbá Ìmáàmù Àgbà tòní ta pétì lọ́dọ̀ bàbá wa Alhaji Àgbà láyé àbáríkà yìí, wọ́n Azhari yòó, ọmọ Azhari ni wọ́n, ọmọ Azhari ni wọ́n. tí wọ́n bá pè é lọ́mọ Azhari, ibi wọ́n ti bí kéwú tí wọ́n sin kéwú sí ń jọ́ tó kúrò nì. ibẹ̀ ni bàbá àmọ́mọ́ òní ti lọ kéwú lábẹ́ bàbá wa sọ́dọ̀ tó lẹ́yìn mi wọlé ọ̀lẹ̀ mọ́. máa ń bá àwọn ilé ẹ̀rífà Azhari ti sọ fún yìí, ibẹ̀ ni gbogbo mímọ́ ti bẹ̀rẹ̀, ibẹ̀ ló parí sí. ìdúnìyà fún gbogbo ayé. bọ́ ọba dé Jamiatu ní Madinatul Munawwara Al-Islamiyya, gbogbo àwọn àfáà tí ń bẹ́ẹ̀ tí ń kọ́ wọn àwọn Azhari ni. bọ́ba dé gbogbo ayé bó ti máa bá káàkiri lónìí. bẹ́ẹ̀ binurika nahtadi, binurika nahtadi ya marhaban. bàbá Ìmáàmù Àgbà ń tẹ́ bá ní ọmọ sí lámọ̀ sí o. ibẹ̀ bá darí wa tó láti lọ bẹ́ẹ̀ ní darí wa lọ́bí tí ọ̀dà àwọn náà láàmà lọ́wọ́. wahadaka rabbuka lis-sawab ala al-imamati. àfi àlùbáríkà àwọn tí wọ́n fi àníyàn kan inú kan tí wọ́n fi tọ́lọ̀ fi tó fi fàyè sọ wọ́n lókọ̀ọ́rẹ́. ìtọ́lọ̀ wọn sọ́tà nábì òwí. ìfẹ́ ẹnu tí mo ń gbẹ̀yàn tí pé mo ti wí náà ẹgbọ́n ọmọọ̀sẹ̀ ọlọ́mọdé ṣàgbákò rẹ̀. àmọ̀nà ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run gbogbo gbà ọlọ́mọọ̀sẹ̀ máa bá a fi gba yín lò. wahamaka rabbuka ya marhaba. ìṣọ́ ọlọ́run, ààbò ọlọ́run téèyàn kì í fi ṣiṣẹ́ ọlọ́mọọ̀sẹ̀ máa bá a fi gba yín lò. wọ́n kún ọ̀tá lọ́wọ́ lórí yín ọlá Nabi sallallahu alaihi wasallam. ذلكم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. آمين. آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ayà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. àwọn bàbá wa Alhaji Àgbà adamallahu hayatahu.
tí n bá ti dákọ̀ bàbá wa lẹ́jẹ́ àgbà gbogbo àwọn àfọ àwọn àmọ̀ fáwọn náà mo dákọ̀ wọn torí àsìkò yìí bàbá sẹ́kí máa nà lẹ́yìn bàbá gbàǹkì adé rìtáyà àfà wa ọ̀ṣẹ́ Suleiman pòfẹ́sọ̀ àti gbogbo ẹ̀yìn àfà wa. àwọn bàbá ń kí bàbá mufti Àjàdí Ọlọ́run. ìgbà ni mufti rẹ̀ ní ìyá Owó bàbá mi owó. Owó bàbá mi owó. bàbá ń dúró mọ̀ iṣẹ́ tí mo kọ́ fẹ́ jẹ́nu nínú ilé ni wọ́n ti bẹ̀ mí ń sẹ́ wọ́n fẹ́ jẹ́ ìta gbangba. Allahu Akbar. Bàbá wa àlàjì àgbà ni àlọ́ wọ́n ní àlọ́ kí wọn. wọ́n wá ní àlàákì ọ̀dà kéèyàn jẹ́ lóòótọ́ ẹ ti ṣe ẹ tó bá ń ṣàdúrà kàṣe fún bàbá mufti. Allahu Akbar. mo wá ṣàdéhùn pẹ̀lú bàbá ọba gbé ọmọ pé yín sì jíṣẹ́ náà. ẹ ṣeun bàbá ọlọ́run kì í bẹ̀ ṣe àmì àrùn mo ti jẹ́ o. mo wá fi jíjẹun kí gbogbo ẹ̀yin ìlànà ọlọ́run nítòkó lórí àsìkò ọjọ́ ti lọ gbogbo àwọn àfa ọ̀rọ̀ tẹ́rí tí wọ́n sọ̀rọ̀ ní tí dòkítọ́rù wa Bulbul Adabi àdáyàmọ́lọ́hù hayata Bulbul Adabi ẹ̀wí lórí Adabi bẹ́ẹ̀ bá ti gboyè ilé Sheikh Ali ní orí ọmọ tẹ̀lé yọ̀wọ̀ àmọ́ ọ̀bẹ lábẹ́ ti Sheikh Ali iṣẹ́ táwọn bàbá rán gbogbo wa ni ẹ ṣé o. àbá ìmọ̀mọ́ àgbà tẹ̀mí ẹ̀ka àbọ̀ sí ẹ̀yìn ṣéèkù ẹ̀ka àbọ̀ sáyẹ̀ ẹ̀yìn ṣéèkù kàkà náà ni ràákínní tájùlẹ̀ àdáni tájùlẹ̀ omínú àtọ̀ agbájì gbogbo ẹ̀ náà ló transform sára bàbá òun àgbẹ̀mọ̀ àgbá ìgbìdọ̀mọ̀ kànáà ẹ ṣé o. àbí ọlọ́run fún yín tẹ wá ọmọ dáa púpọ̀ o àwọn àfáà yín mọ̀ fẹ́ dáadáa fún yín o ẹ máa ma yìí tí wọ́n ṣe lónìí bàbá tí ń kò lé ọ̀dà kírun tán o tá a sì jẹun tán wọ́n wá ń sọ báyìí pé a máa bọ̀ wá sàǹsà ìsìlá gbogbo ń tọ́jú èèyàn láyé ọlọ́run ni wọ́n máa gba bí kọjá yìí àkọ́kọ́ òde tẹ́ kọ́ lọ lẹ́yìn tẹ́ kí o ìbí wọn mú yín wáyé. La ilaha illallah. Ẹ̀rí fẹ́ ká máa bẹ pẹ̀lú ìfẹ́ ọmọdé púpọ̀. Akramakumullah. Alayka bi ikhwani. Bismillahir rahmanir rahim. Wa'tasimu bihablillah. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته Al-Mufti wa Ubandoma. Ọmọ dúpẹ́ o. Allahu Akbar. Wà láàrin àwọn méjèèjì inú mi ń dùn lónìí, omi ọ̀jábọ́ lójú mi. Wà á tẹ̀sí bọ́ ọ̀bẹ wábìrì lẹ́yìn jẹ̀bi ọ̀la tẹ̀sán-ẹ̀kọ́. Ṣé àwọn àfẹ́ oníjúmọ̀? wọ́n ní àdín ìlàm annalimawaddata wal ukhuwata waziyarata akramakumullah sababu ta'alufi. Nígbà ọmọ bàbá pọ̀tàṣà Jimá ọ̀pọ̀lọpọ̀ ọlọ́sọ dọ́kítọ́rù wa ẹ̀ṣẹ̀ yóò ṣà àdìrìtùwà. Ìlà lọ́wọ́ ìwọ́n tó bẹ̀rẹ̀ sílẹ̀ ní wàásù àlàjì àgbà. Annalẹ̀ al-mawaddata ìfẹ́ wal ukhuwata ìdọ́mọ ìyá. Waziyarata mo ti rí ọpẹ́ mo wá kí ọ ní.
kó o ṣe rí ìhun sábàbù tàálùfù tàálùfù kọ́ tàálùfù bá àdábàdé náà kò lóbìnrin. فأصبحتم بدعمته إخوانا. ìgbà sọ̀kùnfà kéèyàn sọ̀pọ̀ ní Allahu Akbar wà tàálùfù sábàbù lìkùnwátì. fẹ́yìn bá ti wá sọ̀pọ̀ èèyàn lágbára àwọn bàbá tó bẹ̀rẹ̀ láti máa sọ fún wa púpọ̀ ẹsẹ̀ pẹ̀lẹ́ òun táfà rúkù náà yóò sàbíbù tó àfà. gbogbo àwọn kéékèèké àwọn àfa wa ni bàbá òye táfà rúkù náà yóò sàbíbù tó àfà náà. àgàgà tó ọba jòkó tó àwọn bàbá tó máa ń parí ìjà. orí àtàánúfù yóò sàbíbù lùkúwà sábàbù lùkúwà. òun náà ṣokùnfà kéèyàn lágbára ọ̀wá tí ìdákẹ́ o ọ̀rọ̀ ni wọ́n ní kò wọ́n tó sábàbù dàkẹ́ wa. القوة سبب التقوى. والتقوى ọ̀rọ̀ ni sọ orí tàkìwá tó orí òun. حسن حسن منيع يمنع الديم وينال به الرجائب. الرجائب هو حسن منيع. ọlọ́run ó mú jọ wa. ẹ̀rọ nílò ní bàbá ìmọ̀ ẹ kú oríire àwọn méjèèjì pawọ́pọ̀ ìwà pawọ́pọ̀ wọn orin ọlọ́run wá jáde lẹ́yìn bá wáyà yìí kọ́dà bí gbólóhùn kan ni à ń wí fún un bàbá ni sọ pé alẹ́ ìkàbí ìwánu sọ̀fún. عليك بإبهام الصفاء فإنه عماد إن استنجدته ظهورا. owó ti dé o iyì ti dé o ẹ̀mí púpọ̀ àlàáfíà ló kú o àti kọ́ ẹ̀rí ìsìdábà kọ́ wa dọ̀wọ́ yìí o èyí dáyé ṣe o ìwánu sọ̀fá yìí ni epo jọ. فإنه عماد إن استنجدته ظهورا. bẹ́ẹ̀ bá ti rí ẹmẹ̀wà dáadáa yóò mọ gáìdì yẹn ẹ láwọn tó tù yín lọ tí ọmọ tẹ̀lé yín o níjọ́ tó tí a bá gbà kan àfa wa ni àwọn ni ẹni wọ́n máa sọ pé àfa wa ni ẹ̀yin ẹ má pè mí làáfà yín. الله أكبر وما بكثير وصاحبه. ó ti tó ọ̀rọ̀ rí níparí sọ ẹ̀rẹ́ àwọn tó wá dàgbà tó ń tẹ̀lé yìí o níjọ́ dàgbà bá já wọn jẹ ẹgbẹ́ tí wọ́n máa lo jíjáde o ẹ má rí i pé wọ́n fọwọ́ tẹ owó ẹgbẹ́jú rẹ̀ àgbọ̀ dàgbàjẹ́ ń jọ nù tọ́wọ́ tí wọ́n jáde ẹ wá kájú pò ń padà ń bọ̀ wá subhanallah. وعلى آله حق هذه السنة يا رسول الله صلى الله عليه وسلم أكي الله وأكبر أي النبي ومحمد صلى الله عليه وسلم عليكم يا الله وأتاني وما هو وين الله با لا فقو آمين بدر الشيخ أحمد التجاني رضي الله تعالى عنه قراءة إبراهيم نيار رضي الله تعالى عنه أبو بكر الصديق المسكين بالله رضي الله تعالى عنه صاحب الولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري قصده الله برحمته آمين ومرحوم الدكتور العالي المفتي الأول فضيلة الشيخ كمال الدين الأدب رحمة الله عليه ولا أبو بكر بابا داركم tí wọ́n ti lọ síwájú ọlọ́run gbogbo àwọn àgbàlagbà wa bàbá àgbà sóòtú adẹ Allahu ta'ala anhu sáájú lùmọ́ọ̀mì Allahu ta'ala anhu bàbá alágbàdì lágbàdì dídó máa ń dọ̀lọ́ ọlọ́run ọlọ́run sábà yẹn sí wọn. àmín. mo kí bàbá wa tá a wà ní ìkàlẹ̀ wa bàbá alájẹ àgbà tòní àtọ̀rọ̀ àbọ̀ wọ́ọ̀rù ayátọ̀kọ̀. Ọlọ́run mọ́sàdé á ní yín pẹ́ o. Àmín. Bá a mójútó yín o. Àmín. Ọlọ́run bá a mójútó yín. Àmín. Wọ́n á ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Mo fi kalẹ̀ yín kí bàbá wa àgbà. Bàbá Sẹ́ńtìmá Dàmí. Ìdàbọ̀ bá wa yàtọ̀. Mo kí bàbá wa àgbà. Bàbá wa Fadilatu Sheikh Kọ́dí Harun. Ìdàbọ̀ bá wa yàtọ̀. Mo kí bàbá wa Pọfẹ́sọ̀ Jimá. Jamiu ọlọ́mọba àbójútó yẹn adúgbò àgbàlagbà ẹ̀dá kan torí àkókò yìí. Wọ́n kí ọba Pọfẹ́sọ̀ Jimba
Ojú owó tí ní àpàrà fíṣẹ̀ náà torí àkókò ní o. Mo wá kí àlùfáà wa àṣẹ́kì wa Ubandoma. Àdàlọ́ wà wà yàtọ̀ àbọ̀ àbọ̀. Ìmáàmù Ìmáàmù Nàìjíríà. Ọlọ́run ibi tó ṣe ní nǹkan mẹ́ta kú. Àmín mufti diya. Ọlọ́run níbi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ṣíkì wa Usman. Àbúrò àgbàgbà torí àkókò. Wọ́n á kí bàbá wa yára. Àdàlọ́ wà wà yàtọ̀. Mo kí àwọn gbáǹkàdì wa Sheikh Abdulatif ọlọ́ba kìlọ̀ mo kí àwọn Dr. wa Hussein àti gbogbo àwọn dàkátìrà wa tí wọ́n ti kẹ́lì mẹ́tẹ̀rẹ̀ àfọ́ àtúkẹ́lì kọ̀ọ̀hán wọ́n kí bàbá wa imam. Àdàlọ́ wà yàtọ̀ ṣe. Ọlọ́dẹ̀dẹ̀ àgbẹ̀dẹ̀ kàlẹ́. Ọlọ́dẹ̀dẹ̀ àgbẹ̀dẹ̀ kàlẹ́. الله يعصمك من الناس لا تعرف ذلك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. àdúrà mi tí wọ́n máa jẹ́ ọ̀rọ̀ mi bàbá ọlọ́lá ọba àlúlọ́rin àti gbogbo agbègbè rẹ̀. والله يعصمك من الناس لا تعرف ذلك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. àtàgbà wọn àtọ́lá wọn ọlọ́mọ pàkàtà jẹ́ bẹ́ẹ̀. Àmín mufti. àtọ́ní wọn àtọ́lá wọn àtọ́túnlá wọn ọlọ́mọdé kan bàjẹ́. Àmín. gbogbo ọ̀nà tọ́lọ̀ ń wá fi dúpẹ́ dẹ́dá ní bọ́ba àfi dúpẹ́ fún wa. Àmín. torí tí ń jẹ́ àṣẹ ìlú ìyọwọ́ wọn lọ́wọ́. ẹni bá sì wù wọn wọ́n fún. àfọ àkáǹkì Sheikh Tijani. wọ́n ní àtàbàbùláhi. وأنت باب الله يبري أتاه من غيرك لا يدخل wọ́n ní àtà ọ̀nùwọ̀lẹ̀ nọ̀nà ọ̀rọ̀. وأنت باب الله يبري ẹni bá gbọ́nà ní ìyàtọ̀ sẹ́nu ọ̀nà rẹ̀ kò ní sílẹ̀ funfun. bàbá ọlọ́run ọba lọ́rin ni ọba tó wá ní oró tọ́pọ̀ tó tóbi tó yìí téèyàn jẹ tán tí wọ́n wá rorò àyàwó àgbàlagbà láti 46 years. ilé àwọn ẹ̀rọ ọlọ́mọ yìí kú àmọ́ máa ń sùn. bàbá dọ́kítà tó dúró sáré. Láàdọ̀ mú àìkọ́ sọ́, wọ́n wo rògbò. Wọ́n sùn láti góyè ọdún àti mẹ́fà, bàbá sì jì. Látara bàbá wa ìmáàmù tòní. Ọlọ́ba dúpẹ́ fún wa o. Àmín. Ọlọ́ba dúpẹ́ fún wa. Àmín. Ẹ̀kejì gbogbo wàhálà tí wàhálà tó gbajúmọ̀ wá ń ṣe láti jẹ́ tó ti bẹ̀rẹ̀. Àlùkọ́ni kùnì ìmọ̀dù fọ́sẹ̀rọ̀ náà wà á máa dẹkùn. Rasuluhu al-mu'minuna. Àwọn ìlú náà ní wọ́n wá rí nàrí ọ̀pọ̀ka sílé àfọ́ àìsí yá kí wọ́n náà bá ti kí àwọn ẹni wájú. Ọlọ́mọ bọ̀dá bàbá jẹ́ ẹ̀. Àmín. Ọlọ́mọ bọ̀dá bàbá jẹ́ ẹ̀. Àmín. Ọ̀bọ̀dá àfọ́ àdínì jẹ́. Àmín. Má pa ìlú Ìlọrin jẹ́ máa lọ́wọ́. Àmín. Má bọ̀ wọn jọba àbòmú. Àmín. Bàbá Imam ọba tó rí níbẹ̀ tó fi yín síbẹ̀. Ọ̀jọ̀gbọ́n kan kì í sọ̀fẹ́ o ọ̀fẹ́ kọ́dọ́ bá dé ọdún ra ètò. رأيت الأكل لم يكن انتكابا ọdún wà lámì ó pè ولم يقسم على عدد سنين ولو أن السنين تقسمت والآباء حسبتا لبنينا رأيت الأكل لم يكن انتكابا ولم يقسم على عدد السنين ولو أن السنين تقاسمته أولي آباء حسبتا لبنين àwọn ọ̀rọ̀ bá tọrọ ọ̀rọ̀ bá ti pé ní àwọn ọmọdé kékeré dálẹ̀ àti ẹgbẹ́ pé ní pín. ẹ̀rọ
ọjọ́ orí òde bẹ́ẹ̀ ẹni ọba ti ní oní náà ní tí wọ́n fi ń fún tọ́ka ti ní ó ti gbé kalẹ̀ bàbá tí wọ́n gbé kalẹ̀ èmi náà wọ́n bọ̀ ká kúrò bàbá wa yára tí lọ́rọ̀ náà làtàgẹ́ wọ́n làtẹ́gbẹ́ wàsíbẹ́ subhana rabbika. Gbogbo agbègbè rẹ̀ wọ́n ní ká yóò bá àdébọ̀ Muhammad ọ̀mẹ́ta sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam. Wọ́n dábì wọn náà kájú pé mẹ́ta. Àmín 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 ya Allah. Wọ́n mọ kíkí bàbá wa bá gbà ṣé wàhálì. Ṣé ọlọ́wọ́ bí àmọ́tì? Wọ́n ní ká ṣe ọ̀nà náà mẹ́ta. Ṣé لا تخاف دركا ولا خمسا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Bọ́lá fi kíkí bàbá wa ṣe àádùn àwọn fi kí àgbàlagbà láàyè yìí. Bọ́lá fi kí àwọn àgbàlagbà láàyè yìí lánàá. Wọ́n ní kò sí tí ó máa dùn mọ́ máa kéwù. Àbí ká pa àbá rẹ̀ lé. Kò sì sí nǹkan tí ó bá nú jẹ́. Àbí bẹ́ẹ̀ wáyọ̀ yá àbá rẹ̀. Ọlọ́run àbí ọwọ́ máa bí ààyè yìí. Ààyè mọ́lẹ̀ ló fún lánàá. Lónìí náà ààyè mọ́lẹ̀ ni. Kọ́dà bọ́bá tún di lọ́la abẹ́lẹ́ ìmọ́lẹ̀ rẹ̀ ọlọ́mọdé kú mẹ́. Àmín. Ọba wa láàyè lánàá. Àwọn náà ní orí. Tá a bá sì ti dàmí sórí, yóò ṣàdẹ́sẹ̀ ni. Bàbá wa Sheikh Kamaluddin Al-Adami rahimahullahu ta'ala. Wọ́n ní ká bìtú ká kùlùwà ká bẹ́ta fún ọlọ́gbà àbùkù kẹwàá.